àjínímù ní pẹ̀kọ́rọ́ àti pani náà títí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbọ́. Ọlọ́run bá ń gbọ́ èsì pé mi fẹnu sí o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan ẹ tètè fún alágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by sọmọdé mọ̀ pé ṣẹbẹ̀ ẹgbẹ́ wa tẹ̀sí nílé Haúsá lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ kẹ́fẹ́ mọ́ ẹ̀mọ́ ìdìbò lọ́dọ̀ tí wá ń bí. wọn àlẹ́ ìbákẹ́rẹ́ tó ń tẹ̀lé àwọn Fúlàní tọ́jọ́ sẹ́bí yẹn ò ní oṣù máa jọ mú ọ̀pọ̀ ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. a ò ní fi dìbò lóge ajáṣọ́lé aburú kéré ó tóbi ni kò mà ní wọlé tọ̀ wá ẹ̀pọ̀n àgbo wa mì bẹ́ẹ̀ ni kò ní já láṣẹ Olódùmarè ìran àgbàrá yìí fòkòtò ilé ayé yóò ní fòyìn lọ́mọdé lágbà lókùnrin lẹ́kìtì ń bíbà ya kú òjò wẹ́líwẹ́lí mi mọ̀ bóyá òjò ń rọ̀ lọ́dọ̀ yín mo kẹ́yìn ọmọ ojúlówó ọmọ Yorùbá l'Amẹ́ríkà mo mọ̀ pé ojú oorun lọ́pọ̀lọpọ̀ nínú yín wà mo kẹ́yìn ní London mo kẹ́yìn ní Canada mo kẹ́yìn káàkiri gbogbo àgbáyé South Africa ni wọ́n ń lé wa ń bẹ̀ náà wọ́n lé ọmọ Yorùbá ní South Africa Fúlàní ń lé wa ń lé àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wá wá di ilé ògbà ọ̀nà ògbà tí ìṣèwé ara gbà ọba mi òkè yóò kó wa yọ láṣẹ Olódùmarè mo kí yín o ní Gabon ní Ivory Coast ní Ghana ní gbogbo ibikíbi tọmọ Yorùbá bá wà all the European country the Asia country China Japan ní Russia ní níbi tí Nàìjíríà lé gbogbo wa sí mo kí yín bójú bá rọ̀ ara máa ń tulẹ̀ ní Ọlọ́run yóò rọ̀jò ìtura sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Olódùmarè orúkọ mi ò tí ì yí padà bàbá Èkìtì yín náà rí àwọn kan máa pè mí ní ajá Ìgbòho àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan máa pè mí ní ẹrú Ìgbòho àbí bẹ́ẹ̀ kọ́ omi ẹ̀kọ́ náà ni torí táwa bá ròdòdò ọ̀rọ̀ àwa máa sọ orúkọ mi ò yí padà bàbá Èkìtì náà ni ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí Yorùbá wípé sàn láàrin àjínímù ní pẹ̀kọ́rọ́. àwọn tó wà ní ilé fàkọlẹ̀ tó ń bá abẹ́rẹ́ agbára tó wà ní àníṣù káwọn òbí wọ́pọ̀ ní ọmọ ìjẹ̀bẹ̀ akẹ́kẹ̀ẹ́ mọ́ ìkìlú mọ́ gbóyè wọ́n tó sọ fún mi yẹn wọ́n ní kọjá fọ́ sínú gbóyè káwọn àrùkì wọ́n nínú pé èèyàn wà òkè ẹ jẹ́ káwọn investigate tí àwọn ẹ̀ sàpamọ́ sí àwọn la fẹ́ support àníṣù kájọ sí ni àwọn èso ọ̀lẹ́ wàhálà ìfọlọ́ múra lẹ́yìn ilé ìdẹ́rẹ́ bá ti kọ́ńtà àwọn tẹ́ ìwé olùsẹ̀lẹ̀ mọ́ wàhálà tó bá ti pè mí ní ìsọ̀tọ̀ tó bá ti pè mí ní ọ̀dà tó fẹ́ tẹ̀lé wọ́n sì pè mí ilẹ̀ pẹ̀lú àwọn tèmi káwà nùgbò yẹn ká mọ́ ní ọ̀fẹ́ ìwé olùsẹ̀lẹ̀ mọ́ tọ́ra máa mọ́nítọ̀ gbogbo ní okú àtẹ́ni bí ẹ̀ Ọlọ́run bá ń gbọ́ èsì pé mi fẹnu sí o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo bẹ̀rẹ̀ owó láwọn mo ti múra pẹ̀lú abẹ́yẹmọ abẹ́rẹ̀ owó kankan kálukú fara ilẹ̀ àbí mo fi owó mọ́tò wá mi ṣé mo fi owó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá já lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mo ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn náà ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù wípé àwọn Fúlàní yẹn yin àwọn kankan làwọn fẹ́ kọjá dáàmú ọlọ wọn mọ̀ fi kíni bọ́ǹbù yẹn sáwọn yẹn lẹ́sìn káfara balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti try àwọn tó try ọ̀gá àwọn DSS yẹn try gan ó ń pè wá ó ń monitor wa ó sọ pé káwọn sábà ayọ̀ sí i ó dẹ̀ monitor bẹ́ẹ̀ láwọn instrument tó dá so láìpẹ́ láìpẹ́ náà mọ̀ bí táwọn ọmọ yẹn wà Ọlọ́run bọ́ dẹ̀ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi ò tẹ́mi náà kéré àti kéré ẹ tètè fún alágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by sọmọdé mọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá Tinubu ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni ìṣẹ́fẹ́ ẹgbẹ́ wa tẹ̀sí nílé Haúsá lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ kẹ́ fi mọ́ ẹ̀mọ́ ìjọba lọ́dọ̀ tí wá ń bí àwọn ìsara yín àìsara wọn. àti pani náà títí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbọ́ wọn àdẹ̀ fẹ́ gbà mo máa ń sọ pé ẹ má fojú pòjó wà lóòótọ́ pípé wọn ó lè jọra wọn ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ torí àwa sì máa dúró ní dúró pé olóore ò gbẹ́dọ̀ kú sípò òkà pé oore ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ṣe ìran Yorùbá torí nígbà tí ojú ń pọ́n ìsìn Yorùbá láti là Sunday Ìgbòho dìde ó dẹ̀ sì ń dìde di wákàtí ọ̀wọ̀ yìí ó dúró ní dúró pé ìyà ò gbẹ́dọ̀ jọmọ Yorùbá bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀ máa ń pè é fẹnu wú géètì ni bó dẹ̀ ṣe ń fẹnu wú géètì ìran Yorùbá rí ìmọ̀ rẹ̀ lára wa àwọn Fúlàní gan rí ìmọ̀ rẹ̀ pé níbo ni Yorùbá ti rí ọmọ yìí ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń jáde síta tí èmi á máa pariwo lórí ẹ̀ torí bàbá mi ní pé tó bá lóò fẹ́ ṣe èèyàn tó ródòdó tó sọ ènìyàn ń ṣe ara ènìyàn tábàlà àfẹ́ ṣe èèyàn àfẹ́ kan rí títí wá rò àfẹ́ kan rí títí wá mú gbọ́ tí ìkan dẹ̀ ń bàjẹ́ tá a sọ̀rọ̀
tẹ́lẹ̀ ń borúkọ olóyè sí Sunday Ìgbòho jẹ́ ntí Ìgbòho mọ̀ ń pa ìtẹ́lẹ̀ ń sọ́n pa ìtawà dákẹ́ táwa ò sọ̀rọ̀ a jẹ́ wípé àwa gangan ni tá a pera wa ní ọ̀rẹ́ Sunday Ìgbòho tó jẹ́ pé ọ̀tá ni wa mo ló jẹ́ kí n jáde bá àlùmọ̀ lóòfù èmi dẹ́ mọ̀ ọmọ àlè òun náà dẹ́ mọ̀ pọ́ ọmọ àlè lòun pé òun ń ṣọmọ ọkọ àti máyégún ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí àwọn gbẹgbẹ́ right up kan jáde síta òun ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa ti rí ọmọ Ìgbò ló kọ máa sí ṣubú sọ ó ní another opportunity to make money has emerged in Yoruba land olóyè Sunday Igboho has now front a out with private security outline ṣé rí ó yàtọ̀ síra wọn mo ti ń sọ and this is time tí àrólé tẹ́ntẹ́ máa jáde síta tẹ́ mọ̀ pé mi ò dárúkọ tẹ́lẹ̀ bó ti máa dárúkọ ní ìkórìtà tá a wà yìí àrólé tẹ́ntẹ́ ń gbẹ́dọ̀ jáde síta wá ṣàlàyé pé òun lòun dá ìjà ẹkùn lẹ̀ kì í ṣe Sunday Ìgbòho òun ló dẹ̀ ní kí àwọn ìjà ẹkùn kó lọ kí Sunday Ìgbòho nílé torí tá máa ń ṣe gbogbo nǹkan wọn now picture tán bá Ìgbòho yà náà ń gbé sórí kinní wọn Ìgbòho máa ń pa ẹ̀ Ìgbòho lọ́wọ́ sí Ìgbòho máa ń pa ẹ̀ òun lẹ́wọ̀ yìí picture tán gbé jáde síta nìyẹn ìjà ẹkùn security alert ló ń pín fọ́ọ̀mù náà ń gba fọ́ọ̀mù 10,000 náà ta fọ́ọ̀mù 10,000 Sunday Ìgbòho ìrù ẹkùn ní títí ẹ̀ wọ́n á dẹ̀ pín fọ́ọ̀mù ìrù ẹkùn tí Sunday Ìgbòho dẹ̀ gbé dání gbogbo ọba ilẹ̀ Yorùbá lónìí gbogbo ilẹ̀ Yorùbá lónìí wọ́n kàn fi Sunday Ìgbòho ṣe olórí ẹ̀ ní pé kó máa darí wọn. So this is time for àrólé tẹ́ntẹ́n láti jáde kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lòún dá ìrù ẹkùn ìjà ẹkùn lẹ̀ ìjà ẹkùn tí wọ́n ń gba fọ́ọ̀mù ní Ondo òun lòún dálẹ̀ kì í ṣe Sunday Ìgbòho. mo ti ṣàlàyé pé ìjà ẹkùn ó wà pé tó bá fẹ́ gba security fún géètì ẹ ó fẹ́ gba security tó máa tẹ̀lé ẹ kiri ó fẹ́ gba security kí náà tún fi wọ́n ṣe yes bóyá o fẹ́ ṣènáwó tó ń bẹ̀rù o fẹ́ gba security láyìíká ntí ìjà ẹkùn wà fún nìyẹn Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn ìgbà tí máyégún náà máa gbé síta ìjà ẹkùn náà ló gbé síta let us say the truth Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn mo dẹ̀ wà ní ilé Ìgbòho ní ọjọ́ tí àwọn ìjà ẹkùn dé tó bá ya fọ́tò yìí táwọn akẹ́kọ̀ọ́ ti ń sọ wípé bóun náà ṣe tún máa nígbà tí wọ́n gbọ́ pé ìrù ẹkùn Sunday Ìgbòho ti dá ìrù ẹkùn lẹ̀ kí ló dé tí àrólé tẹ́tẹ́ tún lọ gbé ìjà ẹkùn síta mọ̀tòlóye ni Yorùbá jọ ní gbogbo wa kí ni àjọ máa ṣe ni this is time for àrólé tẹ́tẹ́ kó jáde síta pé òun lòun ní ìjà ẹkùn kì í ṣe Sunday Ìgbòho Sunday Ìgbòho gbé ẹgbẹ́ kankan jáde síta pé kí lọ máa ta fọ́ọ̀mù 10,000 this organization called ìjà ẹkùn security alert belong to àrólé tẹ́ntẹ́n ìrù ẹkùn security network ní àwọn kábíyèsí Olúgbọ́n Olúbàdàn Ọlọ́wọ̀ Ọ̀nìrìṣà Aláké Ajérò Oníkòyí Olúkẹrẹ Ògògà nábuwọ́lù all the obas ọwọ́ òbòkun láti lè flush àwọn Fúlàní out of the Yorùbá land kì í ṣe ìjà ẹkùn. So I'm not pleading to àrólé tẹ́ntẹ́n kó jáde síta kó clear ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló jẹ́ olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti ń fi ìjà ẹkùn ba Sunday Ìgbòho lórúkọ jẹ́ àwa kan ò dẹ̀ lè lájúlẹ̀ ká máa wò ó kó máa ṣẹlẹ̀ báyìí ká máa sọ̀rọ̀ Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn. mo wà ní Ìbàdàn nígbà tí àwọn ìjà ẹkùn wá èmi wà lára àwọn tó sọ wípé bánà ìwọ̀n àgbẹ̀dọ̀ ta pé because ó ti ń kọ́ sí confusion pé àwọn èèyàn béèrè pé èwo ní ìjà ẹkùn èwo ní ìrù ẹkùn èwo la fẹ́ mú bẹ̀ pé ṣe a fẹ́ ṣe debate ni ká mọ eléyìí tá a máa mú bẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé no ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho ìjà ẹkùn àwa náà ṣe ń gbọ́ ní àmọ́ bí tó ti wá káwa kan tó wá mọ̀ pé àrólé tẹ́tẹ́ ló dá ìjà ẹkùn lẹ̀ ṣé ń gbọ́ bí kì í dẹ̀ ń ṣe tìjà kì í ṣe tìbínú bọ̀ tí àwa kan bá mọ̀ pé lóòótọ́ lódodo tiwa ni olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe ọmọ aládé ládé aláàfin ọ̀ládé adé aládé kú lágbà lágbéfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá bágùtàn yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tó bá jóbìnrin tó níwájú tó lẹ́yìn ló kọjá níwájú ilé aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ní ẹ má wá torí irú wọn ti daya àwọn aládìkún tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ẹ̀ tó dẹ̀ sì ń ṣe títí wa lọ́wọ́
mo yẹ oríṣiríṣi èbú tó ń bu ó ti tẹ̀lé OPC ó ti ṣe òṣèlú wèrè kan tó ń pè ní Ọ̀jájú ni tẹ́ ń pè ní youth Afẹ́nifẹ́re leader àfibíṣọ́ lóore ìgbà táwọn Fúlàní tọ́jú ọta ìbọn sí díẹ̀ Ìgbòho ló sọ fún àwọn èèyàn kiri pé ẹjọ́ ẹ bá mi wá owó kán lọ gbà máa yẹlẹ̀ ẹ bá mi wá owó olówó jáde síta àti torí Sunday Ìgbòho lóògùn Sunday Ìgbòho wà kútọ́ nígbà kò tí ì lórí ọ̀fẹ́ mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ mi ò tí ì dé Ọ̀jájú ni tí wọn pé mo pè lánàá ọ̀rọ̀ tó sọ táwọn kan bá jáde síta tó wá ní pé torí pé àwọn ní Channel wọ́n wá ń orúkọ ní tó fẹ́ fi tajà wájú orúkọ Sunday Ìgbòho mo rò pé àwa tá a dójú lówó ọmọ tá a mórè ló yẹ ká wí bó ṣe yẹ kó yẹ pé no this is the right thing this is the right time so anything about ìjà ẹkùn belong to Àrólé 1010 not Sunday Ìgbòho ìgbà tí Sunday Ìgbòho dé padà làwọn ìjà ẹkùn wá kí Sunday Ìgbòho ní Ìbàdàn ẹ má gbàgbé kì í ṣe àwọn nìkan ló kọ́kọ́ wá kí Sunday Ìgbòho àwọn Àgbẹ̀kọ̀yà ti wá àwọn fìjìláńdé ti wá àwọn ọ̀tá ti wá kí olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo ẹgbẹ́ tó bá dẹ̀ wá ní Sunday Ìgbòho ń bá ya fọ́tò ẹ ṣáà rí nígbà tí àwọn Ìjẹ̀bú parapọ̀ náà tó wá àwọn Ìjẹ̀bú tó ń kọ pí Èkìtì parapọ̀ àwa la ní parapọ̀ wọ́n ya lò lọ́wọ́ wọn sọ fún mi pọ́n fẹ́ yá parapọ̀ yẹn lò bọ̀tẹ̀ àwọn Ìjẹ̀bú ò tí sanwó ẹ̀ wọn àti sanwó parapọ̀ yẹn nígbà tó ń rí pé Èkìtì parapọ̀ àwọn bàbá wa parapọ̀ náà fi ṣẹ́gun àwọn náà fi ṣẹ́ ogun Kírìjí wọ́n wá lo orúkọ yẹn wọn àjọ dúnadúrà àwọn Ìjẹ̀bú ò tí sanwó yẹ fún mi o wọn àti sanwó yẹ fún mi mo dẹ̀ sọ fún wọn pé wọn lè gba olóyè Ìgbòho lọ́wọ́ mi wọn lè gba Èkìtì ló bí Ìgbòho Èkìtì ló ní Ìgbòho ọmọ Èkìtì ní Ìgbòho gbogbo ẹgbẹ́ ní Sunday Ìgbòho ló ń bá ya fọ́tò papọ̀ Àgbẹ̀kọ̀yà ò dẹ̀ jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù fìjìláńtì ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù ọ̀ǹtà ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù so Àrólé 1010 please come out ẹ ti forúkọ Sunday Ìgbòho yẹ ta fọ́ọ̀mù dé Èkìtì mi báyìí tí wọ́n ń pè wá èmi dẹ̀ sọ wípé no ìlú ẹkùn ní títí wá wọn dẹ̀ tí gbé fọ́ọ̀mù ìlú ẹkùn jáde síta pé ẹ máa tà á tí fọ́ọ̀mù ìlú ẹkùn bá máa dé ọwọ́ àwọn kábíyèsí wa ní ọ̀dẹ̀ sí tá a kò fún wọn pé bàbá ń tẹ́ ẹ dálẹ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá òun rèé so kì í ṣe ti jàkídẹ̀ pé ènìyàn bá yẹn lórúkọ jẹ́ èèyàn ṣe ìlara orúkọ Sunday Ìgbòho ṣe ló yẹ kí gbogbo àwa tá a jójú lówó ọmọ Yorùbá ká máa jẹ kán ta epo àlà ta epo sí aṣọ àlà ẹ̀ torí òun nìkan la rí ní gbogbo àwọn tó pera wọn ní alágbára ní ilẹ̀ Yorùbá tó dìde nígbà tí ojú ń pọ́n ìran Yorùbá so Àrólé 1010 èmi ò bá yín jà you are my brother just come out and say ìjà ẹkùn o èmi ni mo ní o èmi ni mo dẹ̀ ń ta fọ́ọ̀mù o ló bá tán so àwọn tó ń torí ìjà ẹkùn yẹn tán ní Sunday Ìgbòho pé ó ti dálẹ̀ tẹ́ bá lọ wo orí prógrámù Máyégún píṣọ̀ tó bá yín ya ìjà ẹkùn nígbà tí ẹni tó wà ní mídíà ìjà ẹkùn náà tó sọ pé bàbá wa olóyè Sunday Ìgbòho tó kì í lọ síwájú àwọn náà ní bàbá wa àwọn náà ní olórí wa is good but Àrólé 1010 ló ní ìjà ẹkùn kì í ṣe Sunday Ìgbòho ìlú ẹkùn ló belong sí Sunday Ìgbòho tí àwọn kábíyèsí wa dẹ̀ sì ń ṣe lọ́wọ́ tẹ́ bá gbọ́ pé èèyàn kan ní pé ẹ wá ra fọ́ọ̀mù ìjà ẹkùn ní from Àrólé 1010 not Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹjọ́ ẹ má jà fojopòjò èmi ni mò ń ṣe kínní o alọ kí olóyè píṣọ tẹ́ ń wòye alọ kí olóyè Ìgbòho ní o alọ kí olóyè Ìgbòho nígbà tó dé ní o kì í ṣe kẹ́kẹ́ máa sọ wípé olóyè Ìgbòho mọ̀ nípa ẹ̀ olóyè Ìgbòho ní bàbá yín olóyè Ìgbòho ló dálẹ̀ olóyè Ìgbòho kọ́ ló dá ìjà ẹkùn lẹ̀ ìlú ẹkùn ní ti olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ti approve tí ṣe dẹ̀ máa bẹ̀rẹ̀ láìpẹ́ tí ṣe kí ni máa bẹ̀rẹ̀ láìpẹ́ wọn àdẹ̀ ìgbé fọ́ọ̀mù síta and I use this opportunity láti sọ fún gbogbo ọmọ Yorùbá tẹ́yìn àkàbà tó fi pé ẹ wá ra fọ́ọ̀mù olóyè Ìgbòho mọ̀pá kan pa ẹ o olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàkómọ anything nípa ẹ̀ ṣẹgbọ́n mi ẹ má jà fojokòjú ara wa ogun lé wa bọ̀ àwa náà tún lé ogun fúnra wa ẹni tá a rì rí tó dúró tì wá tó ń gba èébú lọ́wọ́ àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọmọ àlè kó jẹ́ pé àwa fúnra wa látún máa borúkọ ara ẹ̀ jẹ́ Yẹmí lẹ́kìtì yín Abámi lẹ́kìtì torí wọn náà ti ń ta fọ́ọ̀mù ní ìlú nínú Ìkẹrẹ o wọn náà ti ń ta fọ́ọ̀mù ní Ìgbàrà Odò wọn ti ń ta fọ́ọ̀mù ní Ìlàwẹ̀ ní Ìyìn Ìgèdè Sàmà kì í ṣe ti Sunday Ìgbòho
Sunday Igboho ò ní kí Sunday Igboho kò gbé fọ́ọ̀mù kankan síta 10,000. Tí iṣẹ́ ìlú ẹkùn bá bẹ̀rẹ̀ ní Èkìtì tí fọ́ọ̀mù ìlú ẹkùn bá jáde ní Èkìtì ẹnu èmi kíní pẹlẹbẹ yìí eégún burúkú abitapó nílẹ̀yìn ilẹ̀ ti máa gbọ́. Sunday Igboho ní ẹni tó fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí lẹ́kìtì tí Ọlọ́run jẹ́ kí àwa náà jẹ́ kan lára wọn. Sunday Igboho kọ́ ló ń ta fọ́ọ̀mù o. Sunday Igboho kọ́ ló ní ìgà ẹkùn. Ìlú ẹkùn ní ti Sunday Igboho. Ìlú ẹkùn yẹn gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire tó ń fẹ́ àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá pátá lónìí. A kàn fẹ́ gbélé ọwọ́ olóyè ṣe Sunday Igboho ṣàní wípé Sunday ọmọ Adéyẹmọ májàsọ́lá kàkàkí Olódùmarè will never disappoint the Yorùbá race. Tó bá jẹ́ lómi ní gbogbo ìbú tó ń bu gbogbo ọ̀rọ̀ tó ń sọ fẹnu wúkẹ́tì jánu ní a ti yọ̀ǹda pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n ó sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kí Fúlàní máa pa ìran Yorùbá. So mò ń bẹ brọ́dà mi Àrólé tẹ́ntẹ́ jáde síta sọ pé ìwọ ló ní ìjà ẹkùn ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ ń ta fọ́ọ̀mù lóòótọ́ lẹ wá kí olóyè ṣe Sunday Igboho ni lẹ wá embrace ẹ̀ ṣùgbọ́n kẹ́ máa sọ pé Sunday Igboho ló ní ìjà ẹkùn àti ń ta fọ́ọ̀mù ìjà ẹkùn tó ẹgbẹ́ jagunjagun Sunday Igboho ṣá no irú ẹkùn ní ti Sunday Igboho ṣá tó bá dọ́là náà tẹ́mi náà máa gbé kan síta tí mo bá ní ẹsẹ̀ ẹkùn kì í ṣe kékeré máa lọ mọ́ Sunday Igboho lọ́rùn bó dẹ̀ jẹ́ pé àtàrí ẹkùn ni máa pè é kì í ṣe kékeré máa lọ mọ́ Sunday Igboho lọ́rùn. Ẹ jẹ́ káwọn ènìyàn ó mọ òtítọ́ kí òtítọ́ yẹn bá lè sọ wá di òmìnira kí òtítọ́ yẹn bá lè mú wa kó nínú ìgbèkùn tá a wà yìí sóbì yẹn ṣe rí nìyẹn á dára fún wa ojú òní tiwa pààtù iná ti ràn Yorùbá ó kọ ẹni tí ó kọwọ́ bẹ̀rù iná ràn àmọ̀kú Jímọ̀ olóyin òní akú bó ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé akú bó ṣe ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá mo ní táwọn bàbá wa bá sọ wípé iná ti jó dórí kókó kì í ṣe gbàrà tí iná bá bẹ̀rẹ̀ ní iná náà dẹ̀ máa dórí kókó àwa ọmọ oko la lè mọ nǹkan tó ń pè ní kókó lára igi ṣe rí ibi tí igi leléyìí tí igi bá lọ báyìí níbi tó ti yọ ẹ̀ka yẹ síta tó ti yọ ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ tá a bá wá gé níbẹ̀ tá a gé ẹ̀ka yẹ òun làwọn bàbá wa máa ń pè ní kókó táwọn bàbá wa bá sọ pé iná ti ràn. wọ́n ní ọmọdé ọ̀sẹ̀ ṣe tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ máa lọ ọbẹ̀ mo ti rẹ́dì láti bí ìjẹta àwọn ọmọ ti dúró wọn jẹun mú wọ́n pọ̀ gidi àwọn tó wà ní ilé fàkọ̀lẹ̀ tó ń jẹ́ àwọn abẹ́rẹ́ agbára tó wà ní àníṣù káwọn òbí wọ́pọ̀ ní ọmọ jẹ́ pé akẹ́kẹ́ mọ́ ìpínlẹ̀ gbó yẹn wọ́n tó sọ fún mi yẹn wọ́n ní kọjá fọ́ sínú gbó yẹn káwọn àrùkì wọ́n ní nóòlù pé èèyàn wà òkè ẹ jẹ́ káwọn investigate tí àwọn ẹ̀ sàpamọ́ sí àwọn la fẹ́ support àníṣù kájọ sí ni àwọn èso ọ̀lẹ́ wàláì fọlọ́ múra lẹ́yìn ilé ìdẹ́gbẹ́ bá ti kọ́ńtà àwọn tẹ́ ìwé òrìṣẹ́lẹ̀ mọ́ wàláì tó bá ti pè mí ní ìṣọ́tọ̀ tó bá ti pè mí ní ọ̀dà tó fẹ́ tẹ̀lé wọ́n pè mí ilẹ̀ pẹ̀lú àwọn tèmi káwà nùgbò yẹn káwọn ìṣọ̀fẹ́ ìwé òrìṣẹ́lẹ̀ mọ́ tóra máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni bí ẹ̀ ọlọ́run bá ń gbọ́ èsì pé mi fẹ́ ṣe o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo béèrè owó láwọn mo ti múra pẹ̀lú abẹ́yẹmọ abẹ́rẹ́ owó kankan kálukú fara ẹ̀ lẹ̀ àbí mo fi lówó mọ́tò wá bí ṣé mo fi lówó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mo ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn náà ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù wípé àwọn Fúlàní yẹn yin àwọn kankan làwọn fẹ́ kọjá pé àmọ́ lọ wọ́n mọ̀ fi kíni bọ́ǹbù yẹn sáwọn yẹn lé sí káfara balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti try àwọn tó try ọ̀gá àwọn DSS yẹn try gan ó ń pè wá ó ń monitor wa ó sọ pé káwọn sábà yájọ sí i ó dẹ̀ monitor bẹ́ẹ̀ láwọn oníṣẹ́ tó dá tààrọ̀ rẹ̀ máa ti pè é tó bá láìpẹ́ láìpẹ́ mọ̀ bí táwọn ọmọ yẹn wà ọlọ́run bọ́dẹ̀ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi ò tẹ́lẹ̀ kí láti tètè fún wa lágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by so mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá Tinubu ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni ìṣètò ẹgbẹ́ wa tẹ̀sí nílé Haúsá lọ́dọ̀ yìí bẹ̀rẹ̀ kẹ́ fi mọ́ ẹ̀mọ́ ìdíkọ́ lọ́dọ̀ tí wá ń bí àwọn ìsara yìí àìsara wọn iṣẹ́ wa ni iṣẹ́ ni Yorùbá máa ń ṣe àwọn ìṣẹ́ mọ́lá ti tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adékọ́lá yóò bẹ́ẹ̀ jìnnà bìyẹn ara àwọn ọmọ àlẹ́ Yorùbá kẹrẹ́ sọ́ńtẹ̀ láwọn Fúlàní tọ́jọ́ sẹ́ bí yẹn òní oṣù máa jọ mú wọn pọ̀ ní. tó mo fi àsìkò yìí mo fi bẹ lọ́wọ́ fún gba àwọn tí ìdílé wọn fẹ́ nu tó tẹ̀lé yẹn ọlọ́run kọ́ dọ́là àwọn yẹn lọ́dà kò mí fẹ́ra mi lẹ̀ láti lọ́dọ̀ sí ìlú owó ṣùgbọ́n bọ́wọ́dà ìbò tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń dábàá wà àtàwọn tí ń tẹ̀lé wọ́n tún ti bẹ̀rẹ̀ ní ẹ̀ ọ̀rọ̀ àwọn Yorùbá sọ bẹ́ẹ̀ bàbá mi Olúgbọ́n ní àwọn ń tò ní ìfarabalẹ̀ ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ sún bàbá nígbà pípé pọ̀ tí mo pe bàbá Olúgbọ́n torí ìlú bàbá nílẹ̀ mo sá ń pe bàbá nílẹ̀ bàbá ẹ̀jẹ̀ mọ́tò ń bẹ̀ sẹ́ ní sẹ́sẹ́ ni mo pe bàbá Olúgbọ́n tí bàbá lè tẹ́sí báyìí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ kó làwọn ṣe mítì lánàá pẹ̀lú gómìnà wọ́n ṣe mítì tó pẹ́pẹ́ òun náà tó parí mítì pẹ̀lú gómìnà lánàá wọ́n á ní gómìnà sọ pé àwọn ọ̀fẹ́ kákẹ́dẹ́ wọnú gbóyè kákẹ́ mọ́ gbó kiri
tó jẹ́ pé àdìmọ̀bí tó wà káàkiri mọ̀sán yẹn lẹ́sìn ṣùgbọ́n kájẹ́ kí wọ́n dictate ibi tí wọ́n dúró sí bẹ́ẹ̀ wọ́n káwọ́ bá ṣe fẹ́ rìnrìn yẹn tó tábàdé ti ṣẹ̀yẹ́ tán ọmọ pé gómìnà náà support wa tí yóò ní ṣẹlẹ̀ mọ́ tábìlì káńkọ̀ gbogbo tó bá jẹ́lẹ̀ wa láti fa àwọn ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ tó gómìnà gbígbọ́ ti yóò sì fi àbọ̀ ọmọ yàtọ̀ yàrá ẹ̀ lẹ̀ tọ́rọ́ lọ́wọ́ wọn dúró pẹ̀lú àwọn náà gbogbo nǹkan tẹ́ ń béèrè fún tọ́wájú lórí òdúlé wa ọba tó nílé yóò kó sí gómìnà yóò ṣe fún ṣùgbọ́n tẹ bá dúpẹ́ ìgbà òbòdó fúlàní fún wa tó rámọ̀ kẹ́kùn lè bẹ̀rẹ̀ ayé ń sìn ẹ̀sẹ̀ ní òfin lówó wọ́n fi àjẹ́ pé sọ̀rọ̀ kan ó bí wọ́n ń bá dé tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ́nmẹ́ntà lásán lẹ́ka sọ tó ń bínú sí sí gómìnà yóò lùkùn tó yóò lẹ́ka yín sọ̀rọ̀ yóò tẹ̀sí dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ lọ gbàgbọ́dé fún àwọn kópa ara ẹ̀ ní ìsìn ọlọ́run ní ìsìn gómìnà ó fi mọ̀mọ́ rẹ̀ láìpẹ́ ó máa wá bá mi gé dáàdì mi wọ́n ti fi mọ́ mi ilé àti dáàdì mi ó sì máa rí sí láìpẹ́ torí mọ́mọ́ gómìnà yẹn dáadáa ní ọ̀rẹ́ máa ń gbà balẹ̀ ọ̀rẹ́ máa ń listen mo fi Ọlọ́run búra pé nígbà tó bá fi tó èmi ní tọ́sí by Monday gómìnà ọ̀rẹ́ ni yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn ọmọ dáadáa ọ̀rẹ́ máa tó ní general wọn yẹn lọ́ọ̀yà mi ni àjùlọ yẹn lọ́ọ̀yà mi ni yẹn dáadáa dẹni àbáyé kọ́míkọ́ mi dà ẹ jẹ́ ń pè wọ́n ní fóònù wọn bá lọ́sọ̀ máa gbé ẹgbẹ́ ògbé ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.